Mhm. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn wa pẹ̀lú gbogbo ìtẹ́tísí wa o, a ṣé o. A kú bí ojú ọjọ́ ṣe rí o. Ní a bá gbọ́ pé wọ́n ní kábíyèsí inú ẹ̀ kan dùn fún ti Naomi ni. Pé bí Naomi ṣe ń kó oríire bá ààfin òun káàkiri tó tún kó oríire bá òun ní gbogbo ìgbà. Despite pé òun ó máa ń ṣe Naomi lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ṣùgbọ́n inú òun dùn sí Naomi gidi gan. Òun ò mọ nǹkan tóun lè ṣe without Naomi. Pé without Naomi láyé òun pé òun ò lérò pé bóyá òun lè dá kankan ṣe. Àfi tí Naomi bá wà nínú ayé òun, kó wà nínú ẹgbẹ́ òun, kó wà ní gbogbo anywhere. Nǹkan kí nǹkan tóun bá ń ṣe, tóun bá lè ṣe kí Naomi máa wà níbẹ̀ torí ẹ̀ lòun ò ṣe fẹ́ kí Naomi kó kúrò lẹ́gbẹ̀ẹ́ òun láéláé. Nítorí Naomi jẹ́ ẹnìkan tó dá fún òun, tó lọ́n dá sínú ayé òun. So ká máa wo bí gbogbo nǹkan ṣe máa rí pé Naomi, pé kò sí bó ṣe lè jẹ́ tóun àti Naomi tó máa ṣe gbọ́n mi sí omi òtó tí Sátánì máa jọba nínú ayé wọn pé láyé pé gbogbo yẹn ète èṣù ni. Òun dẹ̀ máa palẹ̀ gbogbo nǹkan tó ń rùn láàfin tó ń disturb Naomi, tó jẹ́ kí Naomi ní ìsinmi láàfin, tó jẹ́ kí òun náà ní ìsinmi, tó ń disturb àwọn, tó ń disturb lifestyle wọn, tó tún disturb ìgbésí ayé wọn ṣe fẹ́ rí lọ́jọ́ iwájú àti tàwọn ọmọ wọn. Pé gbogbo pátápátá Ọlọ́run máa bá wọn yanjú gbogbo kúrò láàfin pẹ̀lú ògo tó jẹ́ ti Ọlọ́run lókè. Bẹ́ẹ̀ ni o. Wọ́n máa ní kí ṣe kékeré pẹ̀lú bó ṣe ń fẹnu gbági tó ń sọ̀sọ̀ kú sọ àwọn ọmọ Naomi, àwọn ìbẹ́ta ìtara lásán ni pé kì í ṣe kábíyèsí sure pé òun lòun bí àwọn ọmọ yẹn because àwọn gan wọ́n ti rí pé wọn ò wà trustworthy. Wọ́n máa lérò pé bóyá gbogbo àwọn èèyàn dàbí àwọn, gbogbo obìnrin láàfin dàbí àwọn, pé Naomi dàbí àwọn torí ẹ̀ náà ṣe nígbàgbọ́ tó jẹ́ pé wọ́n ríra wọn gẹ́gẹ́ bí pé kò sí òótọ́ kankan tó lè jáde látọ̀dọ̀ wọn, kò dẹ̀ sí nǹkan rere tó lè jáde látọ̀dọ̀ wọn nítorí ìwà ibi, nítorí ìwà àrékérekè, nítorí ìwà atrocity tó wà nínú ọwọ́ wọn. Ó ní ẹ̀sìn kan Ọlọ́run kan ń gbé Naomi lékè nígbà gbogbo tó ń gbé lékè sínú náà kábíyèsí kan dùn. Wọ́n ní Anthony kí ló ń jẹ́ Elumelu, Anthony Elumelu tí wọ́n ń gbé orúkọ ẹ̀. Wọ́n ló tún fún un ní appointment níbi tí ó ní board of trustee ní company òun ló fún Naomi. Wọ́n ní kò sí, wọ́n ní nísìnyí pé gbogbo country gan, even gan, ká má sì sọ pé ní Nàìjíríà yìí pé tó bá ti ń gbọ́ orúkọ Naomi, wọ́n elevate orúkọ kábíyèsí tó jẹ́ pé Naomi ìyàwó Ọọ̀ni of Ifẹ̀. Wọ́n ní ṣe ló túbọ̀ ń promote orúkọ kábíyèsí, ó túbọ̀ ń promote orúkọ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀. Tó bá ti gbọ́ pé Ọọ̀ni of Ifẹ̀ bá ìyàwó ẹ̀ Queen Naomi, wọ́n ní kò pé méjì mọ́. Ọọ̀ni of Ifẹ̀ wife, Ọọ̀ni of Ifẹ̀ wife Queen ni, Ọọ̀ni of Ifẹ̀ Queen. Wọ́n ní in fact pé Ọlọ́run ti gbé ògo ńlá fún kábíyèsí àti Naomi. Àwọn yẹn nìkan náà ni wọ́n pe Naomi, wọ́n rí kábíyèsí, wọ́n pe kábíyèsí, wọ́n rí Naomi. Òun nìkan náà mọ̀ kábíyèsí, Ọlọ́run nìkan ló ń ṣiṣẹ́ yìí. Kì í ṣàgbára wọn, kì í dẹ̀ ṣàgbára kábíyèsí. Torí bí kábíyèsí kì í dẹ̀ ṣe wọ́n ní kábíyèsí ní ṣe rí Naomi yẹn pé is a lucky girl. Ó ti ní mi ì tí mọ oríire tó gbé látàyè. Bíbélì náà sọ látọ̀run wá sọ ilé ayé oríire náà ni. Oríire náà ó kẹjẹ gbé. Bíbélì sọ pé nípa ìṣe wọn lẹ máa fi mọ̀ wọ́n, nípa ìwà wọn lẹ máa fi mú wọn lára. Ẹ wo orú bí bọ́lọ̀ ṣe, bí Naomi ṣe ń mú oríire bá kábíyèsí. Kábíyèsí mọ̀ gbogbo nǹkan tó ń ṣe. Ó kàn yẹ pé Ọlọ́run ló máa bá deliver kábíyèsí nípa obìnrin. Ọlọ́run máa kí obìnrin ṣì kábíyèsí lọ́nà. Lágbára Kristi lórúkọ Ọlọ́run ìyanu. Bẹ́ẹ̀ ni ó jẹ́ pé yóò bá jẹ́ wọ́n ní kò ní ṣe kó má kú, kéèyàn má kú síbi kan. Àfi k'Ọlọ́run kó ṣàánú. K'Ọlọ́run ṣàánú.
K'Ọlọ́run kó ṣàánú wa. Yes, pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀, wọ́n ní Naomi pé gbogbo oríire tó fi ń kó bá kábíyèsí tó kó wá sí ilé ààfin kábíyèsí. Wọ́n ní gbogbo any gathering sì ní Nàìjíríà mostly pé tí wọ́n fẹ́ ní anything tí wọ́n fẹ́ ṣe women affairs pé wọ́n gbọ́dọ̀ dárúkọ Naomi. Òun ló máa jí wọ́n ní wọ́n fẹ́ ṣe ta ló fẹ́ bá coordinate nǹkan báyìí ní Nàìjíríà lọ́rọ̀ obìnrin. Wọ́n ní wọ́n dẹ̀ máa dárúkọ Naomi. Ẹ rí pé ó wonderful yàn. Ó dẹ̀ mú oríire, ó kó orúkọ rere bá ààfin. Yàtọ̀ sí àwọn tó ń fẹ́ kó orí burúkú wọ ààfin lórúkọ Jésù. Wọn ò lè ever rí ọwọ́ mú láàfin yẹn. Gbogbo àwọn tó ń ro ibi ní gbogbo ìgbà, ibi náà orí wọn ló máa dálé. Kò ní dá sórí kábíyèsí àti Naomi o. Bẹ̀tì gbogbo ẹ̀ lọ kí kábíyèsí kó tọwọ́ ọmọ wọn bá aṣọ nípa obìnrin lórúkọ Jésù. Wọn ò ní kó sí tàkúté obìnrin o lágbára Kristi o. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run tàkúté obìnrin ò ní mú kábíyèsí. Orí ìyẹ́ ẹ̀ lọ́rùn kò ní gbà kí kábíyèsí ṣubú sọ́wọ́ obìnrin. Bẹ́ẹ̀ ni torí gbogbo àwọn èṣù láàlú, àwọn èèyàn bí èṣù bí èèyàn tí ó lọ gbà láàyè láti kó wọn wá sí ààfin. Mo mọ̀ pé gbogbo ẹ̀ pátápátá Ọlọ́run máa bá ṣẹ́gun. Ó máa bá kábíyèsí ṣẹ́gun gbogbo èṣù obìnrin ní ilé ayé kábíyèsí. Bẹ́ẹ̀ ni àmín. Torí ẹ̀ ló ṣe sọ pé Naomi ò gbọdọ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ òun. Torí Naomi ló máa tọ́ sọ́nà. Wọ́n ní orí ò lè rìn kó má mì. Orí kò sí bórí ṣe lè wà kó má mì. Orí gbọdọ̀ mì ni. Ó dàbí pé orí ni Naomi, orí ni kábíyèsí, ọrùn ni Naomi. Torí òun lọ́rùn ẹ̀ ló gbé orí kábíyèsí dúró. So mi ò lè blame kábíyèsí. Àwọn onísọkúsọ, àwọn oníṣẹ́ ibi. A ní kẹ́ tún ìwà ara yín ṣe. Kẹ́ má máa wo àfíàsí aláfíàsí. Ẹni Naomi o, Naomi ṣògùn, Naomi ṣe kì í ṣe bí nǹkan tẹ́yìn believe ni. Nǹkan tó ju ògùn lọ. Tó dá ògùn, tó dá gbogbo ẹ̀. Tó dá gbogbo nǹkan tó wà láyé yìí. Òun ni Naomi ń sìn. Torí ẹ̀ la ṣe ń sọ fún pé ẹ̀yin náà jẹ́ jáwọ́ kẹ̀bẹ̀ sí ní sìn Ọlọ́run tó dára. Ọlọ́run tó létí tó fi ń gbọ́rọ̀, tó lójú tó fi ń ríran. Pé ẹ máa sìn Naomi ń sìn Ọlọ́run, kò sìn Ọlọ́run òkú o. Ọlọ́run ìyè, Ọlọ́run ìyanu, Ọlọ́run wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Bàbá mi asọ̀rọ̀ máa yẹ̀. Adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn olódodo. Òun ni bàbá mi àtọlọ́run mi. A ní kẹ́ lọ sìn ẹ jẹ́ kí Naomi já yín sí. Pé Naomi, ṣóògùn wá ju Ọlọ́run lọ. Ta ló dá ògùn, ta ló dá gbogbo ẹ̀? Èṣù olórí burúkú òun ló dá ògùn. Òun ni ògùn. Òun ló ń ṣe ògùn. Ọlọ́run wa mímọ́ ni Ọlọ́run wa nígbà gbogbo. Tẹ́ bá ti ṣe ọkàn yín náà balẹ̀ ẹ̀ ní máa sáré kiri. Ẹ kàn wáyé ìyà tẹ́ ń sáré kiri tẹ́ ń ba gbogbo nǹkan ní nǹkan jẹ́. Tọ́lọ́run ò dẹ̀ fún yín kò dẹ̀ sọ fún yín pé kò fún yín láyè pé kẹ́ bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ tẹ́ kàn force ara yín láti sọ pé kẹ́ bà nǹkan tó ti dára jẹ́. Tẹ́ ẹ̀ rí pé ẹ̀ ń suffer. Ọlọ́run ò gbà fún yín. Ọlọ́run á deliver yín kẹ́yìn náà kẹ́ gba Ọlọ́run. Ẹ gbọ́ Olúwa tó olùgbàlà tí Naomi ń gbà. Káyé yín kó lè gùn rere. Ẹ rí bí Naomi ṣe ń progress. Kò ṣe ní progress nígbà tó jẹ́ pé ó sin Ọlọ́run ààyè. Ọlọ́run tó wà pẹ̀lú ẹ̀. Naomi, to God be the glory fún nígbèsí ayé Naomi. Ẹ yé pariwo pé ògùn ni kì í ṣe ògùn. Ògùn àrífín ilé ìgbẹ́. Ọmọ Ọlọ́run, ẹ yẹ kẹ́ imitate Naomi. Ẹ kàn sáré kiri. Ẹ ló ń ṣògùn. Ṣé ògùn náà lẹ́yìn gbogbo yín náà ń ṣe? Naomi ń ṣe ògùn. Ògùn tí Naomi ń gbé. Ògùn tẹ̀yìn ò gbé yín. Ẹ jẹ́ lọ wo ẹ yẹra yín wò. Naomi ó ti gbégbé rókè o. Ó ti lọ fíofío. Ó ti sọ yín sẹ́yìn pátápátá. Ẹ má fi ra yín wé Naomi, ẹ má fi ra yín compare Naomi torí Naomi ó ti gun òkè odò, afárá ló ń já báyìí. Àtòní elumelu. Wọ́n ló ní kí Naomi wá jẹ́ ìkan náà àwọn board of trustee ní company. Ǹjẹ́ yẹn wonderful?
níṣe ni kábíyèsí inú kábíyèsí kan dùn. Báwo ni kábíyèsí ò ṣe ní máa wurí sí nígbà tó jẹ́ pé tó máa rí sí ọ̀rọ̀ Naomi, wọ́n jẹ́ pé kó oríire ń bá wọn. Oríire mélòó lẹ ti kó wáyé tẹ́ ń ja pata tẹ́ ń sọ pé Naomi ń ṣoògùn òun ni kíní. Oríire mélòó lẹ ti kó lọ bá kábíyèsí. Àfi kẹ́ ká máa fún ní wàhálà, kẹ́ máa fún ní wàhálà. Ẹ máa ṣe orí burúkú. Naomi ó ti gòkè odò, ó ti ń jáfárá báyìí. Torí Naomi, ẹ̀yin wà láàfin ẹ̀ ń du ọkọ. Ṣé nǹkan tó fẹ́ fi ṣe ilé ayé yín nìyẹn? Ọkọ lẹ́yìn ń dù, bẹ̀tì Naomi, ó ti lọ fíò. Òkè lókè ni Naomi ń fọhùn báyìí. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́ jàre Naomi àti kábíyèsí. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run, orí ọ̀fẹ́ àjíǹde tó máa wà pẹ̀lú. Ààfin yẹn ó máa di ńlá rẹpẹtẹ. Ó máa palẹ̀ gbogbo àwọn tó fẹ́ bá ààfin jẹ́, ó máa palẹ̀ wọn mọ́ kúrò láàfin nípa agbára Kristi. Naomi àti kábíyèsí wọ́n máa wà forever in the name of Jesus. Amen. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa fi tó sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Amen.